Ògún Sunko àwọn agbébọn jí babaláwo gbé wọ́n pa ọmọọṣẹ́ méjì. Gbajúmọ̀ babaláwo kan tí wọ́n porúkọ rẹ̀ ní Awọn Okuko-Tiwaraki ni àwọn afurasí ajínigbé ti gbé lọ nílé ìtura kan lágbègbè Ọba níjọba ìbílẹ̀ Idemili nípínlẹ̀ Anambra. Aláròyé gbọ́ pé ilé òtẹ́ẹ̀lì kan tí wọ́n pè ní Triple P tí ọkùnrin náà wọ̀ sí ni àwọn agbébọn yìí lọ ká a mọ́ ní àṣálẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 23 oṣù keje ọdún 2023 yìí tí wọ́n sì ṣekú pa àwọn ẹ̀ṣọ́ rẹ̀ méjì. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó túfọ̀ ìṣẹ̀lẹ̀ náà sọ pé ilé ìtura rẹ̀ Triple Hotel ni wọ́n ti jí ọkùnrin náà gbé. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè yìí ni ó yà lẹ́nu láti gbọ́ pé wọ́n jí ògbólógbòó babaláwo tó júwe bí ọ̀kan lára àwọn ẹgbẹ̀jì tó lóògùn gidi ládùúgbò Ọba tó sì tún ń ṣe oríṣiríṣi àjò fáwọn tó bá lọ sọ́dọ̀ rẹ̀ yìí gbé lọ. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ tó bá akọ̀ròyìn The Nation sọ̀rọ̀ sọ pé ó jọ mí lójú láti gbọ́ pé wọ́n pa àwọn ẹ̀ṣọ́ rẹ̀ lẹ́ni tó jẹ́ pé àwọn èèyàn máa ń rọ́ lọ sílé rẹ̀ láti lọ ṣe oògùn ayẹta tó dájú àti ọ̀kan òjọ̀kan oògùn lọ́dọ̀ rẹ̀ ni. Nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù keje ọdún yìí Tochukwu Ikenga ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lálẹ́ ọjọ́ Àìkú Sunday ní nǹkan bíi aago 11:30 ni àwọn agbébọn yabo ilé ìtura Triple P tí wọ́n sì ṣekú pa àwọn ẹ̀ṣọ́ babaláwo yìí méjì kí wọ́n tó jí ọkùnrin náà gbé lọ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà CP Adérẹ̀mí Adéoyè ti dá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ síta láti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ajínigbé náà kí wọ́n lè tètè rí ọkùnrin náà gbà padà. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.